Orúkọ Jésù, agbára ńlá Jésù, ayérayé Ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí àpèjọ àbùdá Ọlọ́run ẹ̀rí. Ọba tó bá yẹ mọ́jà ló lọ gbanigbani tá àṣàyà yàn á gbé ọ̀gá. Bàbá gbọ́ ọpẹ́ wa, bàbá gba ìyìn wa, a ó yàn títí láéláé. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lájẹ̀dẹ̀jú wákàtí ọ̀wọ̀ yìí. Ọba tí ó jẹ́ kí wàhálà ìdààmú kó ṣẹlẹ̀ sínú ayé wa. Ọba tí ó jòrí fún wa bí èṣù àti ìkà ṣe fẹ́. Ọba tó dá wa sí di wákàtí ọ̀wọ̀ yìí. Àyìn ló gbàgbéga, bàbá gbọ́pẹ́, a ó yìn títí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú a dúpẹ́. Wòye ìjọ náà là ń dágbére pé ní ìjọ mẹ́jọ a ó pàdé ní àti àlàáfíà. A dúpẹ́ pé a ní orí ọ̀fẹ́ nínú Ọlọ́run. A ní orí ọ̀fẹ́ nínú agbára Jésù Kristi. Ọba tó tún mú wa rí ìmọ́lẹ̀ ọjọ́ ìní. Ọba tí ò jẹ́ kí ìjọ mẹ́jọ yẹn ká ti dẹni àgbégbìn. Àyìn ló gbàgbéga. Olúwa ṣeun nínú àánú ẹ̀. Ọlọ́run májẹ̀mú a dúpẹ́ gidigidi. Ohun Olúwa náà rèé látẹnu ìyá àdúrà Eriabanise JP. Láti ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú. Lórúkọ Jésù Olúwa yóò fàánú bí ayé wa wò. Àánú tó yẹ wá, yẹ ayé wa, Ọlọ́run májẹ̀mú yóò fi lé wa lọ́wọ́. Ọba májẹ̀mú yóò dúró tì wá. Ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ní ìlú Nàìjíríà bí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú UK. Pẹ̀lú iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní Nàìjíríà bí wípé kí ohun Olúwa kó máa ṣe kíni, kó máa tẹ̀síwájú. Mọ̀mọ́, bàbá, lórúkọ Jésù, ayé yín náà ò ní ṣe dádúró fún ẹnikẹ́ni torí pé wọ́n ṣe yìí fún Ọlọ́run. Ó ń tètè kọ́kọ́ ṣe tèmi náà ńlọ́kú wí. Ó ní bóyá mi ò ní sí fèrèsé ọ̀run sílẹ̀ fún ọ. Ó ti ṣe yìí fún Ọlọ́run ní orúkọ Jésù. Mọ̀mọ́, bàbá, Olúwa yóò ṣe tí náà láṣẹ pé Ọlọ́run májẹ̀mú yóò dì yín mú. Mo ní alẹ́ fẹ́ pè ìyá àdúrà Eriabanise JP sórí tẹlifóònù nọ́mbà bóyá fún ìdí kan tàbí fún ìdí kejì tàbí fún kánsẹ́lì tàbí fún ẹ̀bẹ̀ àdúrà. Ẹ pè mí sórí tẹlifóònù nọ́mbà mi 070 57 84 23 11. Lẹ́ẹ̀kan sí 070 57 84 23 11. Tẹ́ ẹ bá ti pè fúnra mi gangan ni màá gbé, màá dá yín lóhùn fún ohun tí ẹ bá fẹ́ bá mi sọ. Lórúkọ Jésù, mọ̀mọ́ bàbá, a ò ní gbèrè tìjú, a ní dẹni ìtanù. Ẹ jẹ́ ká gbé bíbélì wa. Mo sọ pé tá a bá ti fẹ́ gbọ́ ohun Olúwa yìí, ẹ jẹ́ ká máa wà pẹ̀lú bíbélì wa. Inú ẹ̀ láti ṣe àṣàrò, inú ẹ̀ náà ládẹ̀ ti yan àdúrà. Torí nípasẹ̀ ń tá a bá sọ ẹ̀ náà láfi yan àdúrà. Lórúkọ Jésù, a ò ní gbèrè tìjú. Ẹ jẹ́ ká máa gbé bíbélì wa sí ìtòsí. Ẹ̀rí tìyá àdúrà náà rè. Ẹ jẹ́ káwa náà kó gbé tiwa. Kí ni ohun tí a fẹ́ jọ jíròrò ní ọ̀sán yìí? Èyí tí mi àti ẹ̀yin fẹ́ fi gba àdúrà ní ọ̀sán yìí. Nínú ọ̀rọ̀ Ọlọ́run tá a ti fẹ́ sọ ọ̀rọ̀ ní ọ̀sán yìí. Ó ṣe iyebíye púpọ̀ sínú ayé mi àti ẹ̀yin. Mọ̀mọ́, bàbá, brother, sister, sínú ayé tiyín àti ti èmi náà. Torí ìgbàgbọ́, tí ìgbàgbọ́ bá kún, kódà wọ́n máa ń pálówó pé kódà kó kéré bí hóró mustadi. Hóró mustadi yẹn kéré púpọ̀, a lè forú mú fẹ̀ dànù. Ó ní tá a bá ti ní ìgbàgbọ́, tá a bá pa àṣẹ, a sọ fún òkè pé kó ṣídì kúrò níbi tí ó wà, yóò sì ṣí. Ṣùgbọ́n sí agbára àṣẹ yẹn, ṣé à ń lò ó? Màmá mi, bàbá mi, ṣé agbára àṣẹ yẹn ṣó wà lọ́wọ́ yín? Ṣé agbára àṣẹ Ọlọ́run alààyè yẹn ṣó wà lára yín? Mo fẹ́ kẹ́ jẹ́ ká wo ọ̀rọ̀ kan nínú Bíbélì ní ọ̀sán yìí. Nínú ìwé Ezekiel mo ti fẹ́ sọ ọ̀rọ̀ yìí. Ìwé Ezekiel
òun ni mo ti fẹ́ sọ ọ̀rọ̀ 37 ní ẹja lọ ẹ jẹ́ ká ṣí bíbélì wá síbẹ̀ 1 to 12 ní ọ̀rọ̀ yìí ṣùgbọ́n jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí mo fẹ́ ká lò nínú ẹ̀ owó tí mo fẹ́ ká fi sọ̀rọ̀ nínú rẹ̀ nínú 1 to 12 yẹn ni bẹ́ẹ̀ ni mọ́mì bẹ́ẹ̀ ni dádì àti brọ́dà mi sísítà mi ẹ jẹ́ ká gbé bíbélì wa ṣe àti rí ìwé Ezekiel 37 yẹn ẹ jẹ́ kémi àti yín ká ṣe kíni ká tẹ̀lé nítòótọ́ òkú àwọn ènìyàn pọ̀ nílẹ̀ léyìí tó ti bàjẹ́ léyìí tó ti degungun ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run bá ìránṣẹ́ kan sọ̀rọ̀ nígbà tó débẹ̀ ó pé àwọn egungun yìí ṣe é pọ̀ tó báyìí ó wò ó pé àwọn egungun ènìyàn náà dẹ̀ ní o lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́mí Ọlọ́run dẹ̀ sọ fún pé ó yá pàṣẹ fún wọn pàṣẹ fún àwọn egungun yẹn wípé kí wọ́n ṣe kíni kí wọ́n di sísopọ̀ ó tún ń bè lọ́wọ́ ẹ̀mí tó ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni kálukú náà ló ní ẹ̀bùn lára ẹ̀bùn Táyé kò papọ̀ mọ́ ti Kẹ́hìndé rárá bẹ́ẹ̀ ni ẹ̀bùn Kẹ́hìndé kò papọ̀ mọ́ ti Ìdòwú màmá bàbá gbogbo wa la ní ẹ̀bùn tí Ọlọ́run fún wa láti ṣe amọ̀nà láti ṣe atọ́nà fún ìrìn àjò àti fún ìwáyé àti ìwàláyé wa lẹ́sẹ̀kẹsẹ̀ ìránṣẹ́ yẹn ń béèrè pé ṣé àwọn egungun yìí á lè di ènìyàn mọ́ ẹ̀mí Ọlọ́run sọ fún pé ó yá máa pàṣẹ pé kí àwọn egungun yẹn kó ṣe kíni kó di odidi lójú kan náà dẹ̀ wò pé ẹ̀mí tó ń bá òun sọ̀rọ̀ yìí mi ò sọ̀rọ̀ nípa ẹ̀mí búburú tó máa bẹ́ẹ̀ lòmíràn sọ̀rọ̀ o wípé ó yá mú ọ̀bẹ ó yá gún ẹnìkejì rẹ ó yá mú kóńdó ó yá dá kó dà mọ́ lórí ó yá mú nǹkan tí ń ṣe ohun olóró ó yá dà sí ní arakára rẹ̀ kó jẹ́ dànù mò ń sọ̀rọ̀ nípa agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè tí Ọlọ́run lè jogún fún èmi àti ẹ̀yin mò ń sọ̀rọ̀ nípa agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè tó jogún fún yín èyí tí bóyá ò mọ lílò rẹ̀ màmá mi bàbá mi bóyá ìjogún ẹ̀mí mímọ́ tọ́lọ́run jogún fún ẹ̀yin gan ni àlá ẹlòmíràn kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run rárá ẹlòmíràn kò gbé bíbélì lọ́wọ́ ṣùgbọ́n ó ní ẹ̀bùn tó yẹ pé ohun tó bá sọ báyìí bẹ́ẹ̀ ni wọ́n bá ẹ jẹ́ ká tún ọ̀nà ẹ̀bùn tí Ọlọ́run fún wa ẹ jẹ́ ká tún ṣe ẹ̀bùn tí Ọlọ́run bá fún ènìyàn òun ló máa ṣe atọ́nà fún ìlànà fún ògo rẹ̀ bẹ́ẹ̀ ni mọ́mì bẹ́ẹ̀ ni dádì àwọn ẹ̀bùn tí Ọlọ́run bá fún ènìyàn òun ló máa ṣe atọ̀nà fún ìtẹ̀síwájú àti ìṣelógo ilé ayé ènìyàn ṣùgbọ́n ṣé èmi àti yín ṣé ẹ̀ ń lò ó àbí bí ṣé à ń lò ó bó ṣe yẹ ká lò ó kó fọ ògo wọnú ayé wa mọ́mì dádì lójú kan náà ìránṣẹ́ yẹn dẹ̀ pa àṣẹ nítòótọ́ gbogbo àwọn egungun yẹn ń wá tí kálukú ń wá ó sì ń ṣe kíni wọ́n sì ń súnmọ́ ara wọn dẹ̀ ń sara jọ irú ìgbàgbọ́ wo ni èyí ó ṣe èyí tán gbogbo àwọn egungun gbogbo tó ti fọ́nká káàkiri wọ́n sì ṣe kíni wọ́n sì sara jọ sí ara ti àgọ́ kọ̀ọ̀kan ó tún béèrè pé àwọn egungun yìí a lè di alààyè bí ẹ tún gbọ́ ìbéèrè ẹ jẹ́ ká lọ sínú ìwé Ezekiel 37 yẹn 1 to 10 ni 1 to 10 ni 1 to 12 ni tí mo ti fẹ́ mú ọ̀rọ̀ ìjáde lójú kan náà ẹran sì bẹ̀rẹ̀ sí bo ńgbò tó pàṣẹ ẹran sì bẹ̀rẹ̀ sí bo àwọn egungun yìí mọ́mì dádì awọ sì tún bẹ̀rẹ̀ ṣe kíni ó sì tún bẹ̀rẹ̀ sí bò ó nígbà tí awọ bẹ̀rẹ̀ sí bò tí ẹran dé ara wọn ó wò wípé yes Ọlọ́run ń bẹ síbẹ̀síbẹ̀ ó ń bẹ síbẹ̀síbẹ̀ mọ́mì dádì Ọlọ́run sì wà síbẹ̀síbẹ̀ bẹ́ẹ̀ ni mọ́mì ó ń dún nínú ayé yín náà ẹ̀yin lẹ̀ ò lò bó ṣe yẹ ká ẹ̀ lò ó bẹ́ẹ̀ ni dádì ìgbékalẹ̀ wa bá a ṣe fẹ́ lò ó tó fi lè pé àwa
ilà bá bèrè àtọ̀nà pé màmá ìyá àdúrà báwo ni mo ṣe lè lò tó lè jẹ́ pé ó lè já sí ọrọ̀ ó sì lè já sí ìbùkún àti ìgbéga fún mi. Gbogbo ènìyàn lọ́lọ́run fún ní ẹ̀bùn kọ̀ọ̀kan èyí tó lè ṣe kíni tó lè ṣàtọ́nà fún ìrìn àjò rẹ̀ láti dé ibi gíga. Màmá mi bàbá mi sísítà lójú kan náà ló tún béèrè pé ẹran mà ti wá sí ara ẹran wọn bẹ́ẹ̀ àwọ̀ sì ti bò wọ́n ní tòótọ́. Ó tún béèrè lọ́wọ́ ẹ̀mí Ọlọ́run tó ń bá sọ̀rọ̀ yẹn pé ṣé ìmí ènìyàn wá lè wo ara wọn bí? Ẹ gbọ́, Ọlọ́run tó ṣèyí kí ni ò lè ṣe? Màmá mi bàbá mi kí ni ò lè ṣe nínú ayé ẹ̀yin náà? Kí lẹ lérò pé kò lè ṣe? Ó pọ́síbù tí àwọn nọ́ọ̀sì àti dókítà ti sọ pé ó ṣe kí ni wípé kò lè jí tí Ọlọ́run sì lè tún jí dìde. Ṣe bọ́lọ́run ni. Ìyí tí àwọn ènìyàn sọ pé ó ti ṣe kí ni ó ti expire Ọlọ́run lè ṣe kí ni ó lè tún sọ di ohun tí ó tún jí padà. Ṣe bọ́lọ́run ni. Ó lè mú negative yín di positive mọ́mì. Bẹ́ẹ̀ ni dádì, negative tí ẹ rò pé kò lè ṣe yẹn ó lè sọ di positive mọ́ yín lọ́wọ́ nítorí pé kí ni ohun tó bá dára ìlọ́lọ́run máa ṣe lórí ìtẹ́ ẹ̀. Màmá mi dádì lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́mí yẹn tún sọ fún wọ́dà náà ó yá tó pàṣẹ ìmí sí wọn lára. Màmá mi bàbá mi ẹ̀mí Ọlọ́run tó ń bá sọ̀rọ̀ yẹn ó ní kó tó pàṣẹ ìmí lẹ́sẹ̀kẹsẹ̀ ló sì pàṣẹ ìmí pé kí ìmísí ìmí Ọlọ́run alààyè tí wọ́n fi lè máa mí ó yá kó wọ inú wọn. Mọ́mì ó tún rí bẹ́ẹ̀. Ìwé Ezekiel ni ẹ lọ wò 37 ẹ jẹ́ ká wo 1 to 12 rẹ̀. Nígbà tí ìmí Ọlọ́run tó wọ inú wọn gbogbo wọn dìde dúró lórí ẹsẹ̀ wọn. Ẹranko ti bò wọ́n. Ẹran ti bò wọ́n, awọ ara ti bò ó. Egungun tó ti fọ́nká tó ti bàjẹ́ tó ti fọ́nká dànù. Gbogbo wọn sarajọ kálukú sarajọ síbi tí ẹni tó àgọ́ ara tó ní wọ́n. Màmá mi bàbá mi gbogbo ohun tí àwọn èèyàn rò pé sọnù yẹn Ọlọ́run lè ṣàwárí ẹ̀ fún yín. Gbogbo tí wọ́n ní kò lè ṣe yẹn mọ́ mọ́mì dádì mo lọ́lọ́run lè ṣàwárí ẹ̀. Ọba tó mú egungun gbígbẹ tó sọ di alààyè ọkàn kí lẹ rò pé kò lè ṣe? Kálukú dìde lórí ẹsẹ̀ rẹ̀. Ṣé ẹ mọ̀ pé ìyè àti ìyè wọn kò ra débi pé wọn ò mọ ọ̀nà ilé wọn. Kálukú gbọ́ ọ̀nà tirẹ̀ lọ. Mọ́mì ẹ̀já sọ fún Ọlọ́run. Ìwé Ezekiel 37 1 to 12 ẹ jẹ́ ká lọ wo ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ká wò ó. Abájọ tí ìwé John 14 1 to 6 náà tún fi àkàwé kún ọ̀rọ̀ yìí. Ohun gbogbo ní ṣíṣe fún Ọlọ́run. Fún ẹni tó bá gbọ́ Ọlọ́run gbọ́. Màmá mi bàbá mi. Ìwé John 14 1 to 6 ẹ jẹ́ ká tún lọ wò ó. Òun náà fi ẹsẹ̀ nǹkan tó jọ mọ́ ọ̀rọ̀ tí a sọ ní ọ̀sán yìí. Ó tún fi ẹsẹ̀ rẹ̀ náà múlẹ̀. Màmá mi bàbá mi ẹ jẹ́ á sọ fún Ọlọ́run. Olúwa jogún agbára ńlá fún mi èyí tó dá dúró. Olúwa jogún agbára ńlá fún mi èyí tó jẹ́ pé ó tó mú ìrìn àjò. A rí pé ìrìn àjò ayé tá a wà yìí ti kún fún wàhálà, kún fún ikú, kún fún ìwàhálà àti ìdààmú. Ṣùgbọ́n tá a bá ní agbára kan tó rin ìrìn àjò tó dá dúró tó kọjú ogun wípé ogun kúrò nínú ayé mi. Tó tún sọ pé ogun yìí mi ò fẹ́ nínú ìrìn àjò ayé mọ́ tí ó sì mú kúrò. Ṣé bí àsọtẹ́lẹ̀ lọ́lọ́run fi sẹ́nu ènìyàn yìí tó dẹ̀ pa àwọn àṣẹ tí àṣẹ rẹ̀ dẹ̀ múlẹ̀ tí àwọn egungun gbígbẹ tó ti gbẹ tipẹ́ tó dẹ̀ di alààyè ọkàn. Èmi ò mọ egungun gbígbẹ inú ayé yín. Màmá mi bàbá mi ò mọ egungun gbígbẹ inú iṣẹ́ yín.
èmi ò mọ egungun gbẹ tó ń bẹ lójú ọ̀nà ayé yín. A lọ sọ fún Ọlọ́run ní ọ̀sán yìí, ẹ̀ mọ ọba tó pọ̀ ní ipá àti agbára, ìwọ lọba tó mí sí egungun gbẹ tó sọ di alààyè ọkàn. Gbogbo ohun tó ti dòkú tó ti dìbàjẹ́, gbogbo ohun tó ti dòkú tó ti dìbàjẹ́ nínú ìrìn àjò ayé mi, nínú ìrìn àjò ayé yín, Ọlọ́run má jẹ̀mọ́ pé kó mú kúrò. Gbogbo ìyẹn tó lè mú ògo tó ti dìbàjẹ́ yẹn tó lè mú jí ní kámọ́kíá, Ọlọ́run má jẹ̀mọ́ yá kó fi sínú ayé yín ní wákàtí ọ̀wọ́. Ẹ gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Màmá mi, bàbá mi tó ń wò mí yẹn, gbogbo ohun tó degungun gbẹ nínú ayé yín tẹ́ rò pé kò lè ṣe mọ́. Màmá bàbá tẹ́ rò pé ó ti bàjẹ́, brother sister tẹ́ rò pé ó ti kú tán, Ọlọ́run á mèsì ní ọ̀sán yìí. Lónìí ní orúkọ Jésù, Olúwa yóò mèsì. Ìwé gbígbẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa nínú ayé ìránṣẹ́ yìí. Àwọn ni wọ́n máa tó dé egun gbẹ nínú ayé wọn ní orúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mọ́ ya kò sọjí. Kí ló ń jí egungun gbẹ? Nígbà tí ẹ ní Ọlọ́run, màmá bàbá mi, gbogbo tí ń ṣe egun gbẹ nínú ìrìn àjò ayé yín, lónìí ní orúkọ Jésù, ó yá kó bẹ̀rẹ̀ sí sọjí. Ọba àwọn ọba ó yá kó bẹ̀rẹ̀ sí sọjí. Ọlọ́run má jẹ̀mọ́ yá kó bẹ̀rẹ̀ sí sọjí. Ní wákàtí wà ní orúkọ Jésù, egun gbẹ yẹn yóò gbọ́ ọ̀rọ̀ Olúwa yóò sì sọjí. Màmá bàbá mi ọkàn yóò balẹ̀. Ẹ ó yin Ọlọ́run. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ bá mi ṣíà ọ̀rọ̀ yìí. Ẹ bá mi ṣíà ọ̀rọ̀ àdúrà yìí ní kánmọ́nkíá fún ènìyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Nítorí nínú èyí láti fẹ́ mú egun gbẹ tó di gbígbẹ nínú ayé yẹn láti fẹ́ sọjí mọ̀mọ́. Ẹ jẹ́ ká ṣíà rẹ̀ fún ènìyàn méje ní kánmọ́nkíá. Nítorí àwọn mìíràn níbi tí ó ti sú wọn dé, kódà wọn ò fẹ́ máa gbọ́ ìtàn ọ̀rọ̀ Ọlọ́run mọ́, wọ́n sọ pé ìtàn lásán ni. Gbogbo èèyàn ọ̀rọ̀ tí a kà nínú Bíbélì yìí, àwọn mìíràn ò tiẹ̀ fẹ́ gbọ́ mọ́ torí pé kí ni wọ́n ti ka ìrìn àjò ayé wọn sí òfo. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n ti ka ayé ara wọn pé kò ní ìyẹnjú mọ́. Màmá bàbá ẹ bá mi sáré ṣí ọ̀rọ̀ yìí. Ẹ ṣí àdúrà yìí pàṣẹ yìí, ẹ̀yin náà ó sì ṣe kí ni, ẹ ó rí ògo Ọlọ́run nínú ayé yín. Ṣí àrẹ̀ fún ènìyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní kánmọ́nkíá pé agbára àdúrà kan ń lọ lọ́wọ́lọ́wọ́. Mọ́mì dádì, ìránṣẹ́ kan ni mò ń wò yìí. Ó ní ayé ti sọ pé kò lè ṣeé ṣe lórúkọ Jésù o, mo ní yóò ṣeé ṣe. Gbogbo tí ayé ti rò pé kò lè ṣeé ṣe yẹn, mo sọ àsọtẹ́lẹ̀ sínú ayé yín màmá mi bàbá mi. Lórúkọ Jésù yá kó bẹ̀rẹ̀ sí ṣeé ṣe fún yín. Nítorí pé ẹ ní ìgbàgbọ́ nínú àdúrà yìí wípé egun gbẹ alààyè ni alààyè yóò sọ́dì nínú ayé tí náà. Gbogbo egun gbẹ tí ẹ̀ ń wò nínú ọkàn yín yẹn, gbogbo tí ẹ̀ ń wò pé kò lè ṣeé ṣe yẹn, tẹ́ ẹ̀ rò pé ó ti degun gbẹ yẹn, nígbàgbọ́ pé lórúkọ Jésù egun gbẹ yẹn yóò di alààyè ní ọ̀sán yìí. Kódà alààyè kó lè bá wúlò fún ìrìn àjò ayé yín, káyé yín bá lè wúlò fún àwọn ènìyàn. Ẹ̀mí kan ló ti ròyìn pé yìí pé kò sí tó lè ti Násárẹ́tì yín jáde nítorí ti ọmọ. Mọ́mì, ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ nínú Ọlọ́run wípé Ọlọ́run ló ní ọmọ ní ọ̀dọ̀ ló ṣe fún ẹ̀dá. Gbogbo mi ò lè ṣe bí obìnrin ṣe mọ́ débi pé mo lè ṣàbíamọ mọ́. Èyìnbó ló lè sọ bẹ́ẹ̀, dókítà ló lè sọ bẹ́ẹ̀. Ẹlòmíràn kì í ṣe tí ó sì fi ṣalábíamọ. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run. Nítorí pé gbogbo ohun tó dàbí egungun yẹn, tẹ́ rò pé kò lè jẹ́ ó di ọmọ yẹn, ó yá kó gbọ́ ọ̀rọ̀ Olúwa ní wákàtí ọ̀wọ̀ yìí. Màmá mi bàbá mi, gbogbo ohun tó dàbí egungun gbẹ nínú ayé yín yẹn, èyí tẹ́ fi lè di ọlọ́mọ ní orúkọ Jésù, Ọlọ́run má jẹ̀mú, ó yá kó tún ṣe lọ́sàn-án yìí. Dádì, mọ́mì, Ọlọ́run lè tún ṣe. Kìkì ìgbàgbọ́ nìkan ni ẹ ní. Tí ẹ bá ní ìgbàgbọ́ pé yóò ṣe ṣe lórúkọ Jésù, yóò sì ṣe bẹ́ẹ̀. Mọ́mì, ẹ já sọ fún Ọlọ́run. Ẹ pé inú yín yẹn tí wọ́n ní ò lè gbọ́mọ mọ́, inú yín tí wọ́n ní ò lè gbọ́mọ dúró mọ́, pé nígbà tẹ́ ẹ ti sí ní ìwà obìnrin mọ́ pé kò lè jẹ́ fún ọmọ. Ènìyàn ló sọ bẹ́ẹ̀, Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Ẹ lọ sọ fún Ọlọ́run. Ẹ mọ̀ tí wọ́n ní ò lè ṣe mọ́ yẹn, Ọlọ́run má jẹ̀mú yájú ó ṣe nínú ìrìn àjò ayé mi.
ọba tó pọ̀ nípa tó yá jẹ́ ó ṣeé ṣe gbàdúrà yìí orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú o gbogbo tó ní kò ní ṣe ṣe nínú ayé mọ̀mọ́ bàbá tó ń wò mí lónìí ní orúkọ Jésù ya kó bẹ̀rẹ̀ ṣiṣẹ́ ṣe gbogbo ọwọ́ tó ń dá ògo ayé yín dúró yẹn lórúkọ Jésù ọwọ́ gbígbẹ ni tàbí etí ìgbẹ ní orúkọ Jésù ọwọ́ náà kò gbẹ dànù gbogbo ojú tó ń wo ìrìn àjò ayé yín fún ibi tàbí ní ibi lòun yóò fi ìrìn àjò ayé yín ṣe yẹn lónìí ní orúkọ Jésù ọwọ́ ìfọ́jú Ọlọ́run alààyè kó kọlù ìfọ́jú Ọlọ́run alààyè yóò kọlù nítorí pé kí ni ọ̀rọ̀ náà lọ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ sọ fún Ọlọ́run ẹ jẹ́ ká gbàdúrà ní ọ̀sán yìí màmá mi bàbá mi tó ń wò mí brother sister ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run ìwé egungun gbẹnu ayé mi bóyá o farasin torí ẹlòmíì gan òun ogun tó ń jà ogun yẹn farasin síbẹ̀ ogun tó ń jà mí nínú ayé mi ní wákàtí ọ̀wẹ́ tó sọ̀rọ̀ ẹ̀dẹ́gun gbẹ níbẹ̀ èyí tí mo wá ń gbàdúrà tí mi ò rí pàṣẹ àdúrà lórí ìrìn àjò náà lónìí Ọlọ́run wú tí gbòǹgbò bàbá mi wú tẹ̀kátẹ̀ kó yá fi iná jó wọn parun kó nu ayé mi gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù ní agbára ga Jésù gbogbo tó ti gbẹ tó ti dòkú tí wọ́n ní ò lè ṣe nínú ayé yín tó wá sọ̀rọ̀ ìka tó ti tẹ̀rẹ̀ gbòǹgbò ìrìn àjò ayé yín màmá mi bàbá mi ní orúkọ Jésù Olúwa yóò wú tí gbòǹgbò Ọlọ́run má jẹ̀mú mo ní yóò wú tẹ̀kátẹ̀ká gbogbo agbára tí ò rí ní Ọlọ́run alààyè sọ̀rọ̀ nípa rẹ̀ ní èyí tí ènìyàn fi ń jà yín tàbí tí ọ̀tá fi ń jà yín tí abínibí fi ń jà yín ní orúkọ Jésù ọyá Ọlọ́run má jẹ̀mú yá kó gbé ọwọ́ náà dànù lónìí ní orúkọ Jésù mọ̀mọ́ bàbá ẹ rí ọ̀nà lọ ọkàn yín yóò balẹ̀ ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àwa lọ sọ fún Ọlọ́run àdúrà yẹn kù mẹ́ta péré ká tó bọ́ sínú àdúrà míì ìjẹ́ lọ sọ fún Ọlọ́run má jẹ̀mú má jẹ́ kí ìrìn àjò ayé mi ó dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa ìrìn àjò ayé mi ó gbọ́dọ̀ dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa Ọlọ́run má jẹ́ mo fẹ́ kí ìgbésí ayé mi kó nípa rere nínú ayé kan èyí tí mo wà yìí tó rà mọ̀ bóyá wà bá ní wá mọ́ Ọlọ́run fẹ́ kí ìrìn àjò ayé mi kó ní ipa rere Ọlọ́run o ní wákàtí ó yá gbọ́ ẹ̀bẹ̀ mi gbogbo ejò tó kọjá lórí àpáta yẹn kò gbọ́dọ̀ jẹ́ ìpè mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú Ọlọ́run o gbogbo ayé ojú àtọkọ̀ tó ń wò mí ayé yín ò ní dàbí ejò tó kọjá lórí àpáta yìí tí ò ní nípa ní orúkọ Jésù mọ̀mọ́ mi bàbá mi brother sister ẹ ò ní nípa rere nínú ayé kan tí ẹ wáyé mo lẹ́nu nípa rere ipa rere tó wù yín wo ayé yín ẹ ní orúkọ Jésù ẹ ò nípa rẹ̀ bí ògo yín yóò hàn gbogbo ayé yóò sì rí mọ́ ìdádì ògo Ọlọ́run yóò hàn nínú ayé yín ẹ ò yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù nínú àdúrà méjì tó kù ẹjá lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára lórí wíwà láyé wà láàyè téèyàn wà nínú ayé tó ní ìdẹ̀rùn ìgbà yìí láyé máa ń wùyàn gbé Ọlọ́run má jẹ̀mú gbà mí lọ́wọ́ ogun tó lòun ó ja ayé mi tó ní ayé mi ò ní ní ojútùú ilé sọ bẹ́ẹ̀ fúnra yín Olúwa gbà mí lọ́wọ́ ogun náà gbogbo ogun tó ní ayé mi ò ní ojútùú yẹn gbogbo ìlú àti orílẹ̀-èdè tẹ́ ẹ ti ń wò mí ni mò ń sọ nípa rẹ̀ gbogbo táwọn ẹgbẹ́ yín ṣe ẹ̀ tí ì ṣe gbogbo tí àwọn ẹgbẹ́ yín ṣe nírọ̀rùn mọ́ mi kò yẹ ká ẹ máa fi nira ṣe mọ́ kò yẹ ká ẹ máa fi wàhálà àti ìdààmú ṣe mọ́ Ọlọ́run má jẹ̀mú gbogbo tí àwọn ẹgbẹ́ mi ṣe ní ìrọ̀rùn má jẹ́ fi ìnira àti ìráre ṣe mọ́ ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù gbogbo táwọn ẹgbẹ́ yín ṣe ní ìrọ̀rùn ní orúkọ Jésù màmá mi bàbá mi ò ní ṣe pẹ̀lú ìnira mọ́ ògo Ọlọ́run yóò hàn nínú ayé yín torí pé ẹ̀rí ọwọ́ Ọlọ́run ògo Ọlọ́run yóò tàn nínú ayé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kan tó kù rẹ̀ já lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa jẹ́ ayé mi gbà mọ́mì ogun mi tẹ̀lé yẹn láti ibi tá a ti bí ni ogun ò ní rọ́nà lọ ojú kan náà ló wà wọ́n fi ń jẹ ayé ìránṣẹ́ kan lọ́wọ́lọ́wọ́ báyìí ogun ò ní rọ́nà lọ́bọ̀ ọlọ́bọ̀ àníjí ọbọ̀ torí àwọn náà ní wọ́n ní gíngì tí a tó fi ń wo ibi tẹ́ ẹ dédú àti ibi tẹ́ ẹ túkù sí Ọlọ́run jẹ́ ayé mi gbà ogun yẹn náà bó ṣe rí yẹn ogun ọwọ́ gbígbẹ ni
ogun egun gbígbẹ ni. Ọlọ́run já ayé mi gbà ní ọ̀sán yìí. Gbogbo ọwọ́ tó ní wọn ò ní rọ́nà lọ, pé wọn ò ní lè ṣe rere tó wù mí láyé tí mo fẹ́ ṣe yẹn. Màmá bàbá ẹ jẹ́ sọ fọ́lọ́run k'Olúwa kó já ayé yín gbà kó lọ́wọ́ náà. Gbogbo ọwọ́ náà kó gbẹdànù, ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Màmá mi, bàbá mi, gbogbo ọwọ́ tó lọ ẹ̀ ní rọ́nà lọ yẹn, gbogbo ojú tó lọ ẹ̀ ní rọ́nà lọ, gbogbo ẹ̀mí abínibí, gbogbo ọkàn ilé bàbá àbílẹ̀ ìyá tó lóun ò ní jẹ́ rọ́nà lọ́pẹ́ ẹ̀ ní òun ò ní gbàsà, àlóhun ò ní gbàsẹ́, nítorí pé kí ni tẹ́ ẹ bá ti rọ́nà lọ inú ń bí. Ní orúkọ Jésù, Olúwa yóò pín nípa. Màmá bàbá, gbogbo gíngí tó fi ń wo èrè ayé yín àti ògo ayé yín, ní orúkọ Jésù, Olúwa yóò bù fọ́jú lù ú, yóò gbèrè sí lórí ayé yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú, mo gbàdúrà fún àwọn ènìyàn yìí, gbogbo ọwọ́ tó ń gbẹ nínú ìrìn àjò ayé yín ní orúkọ Jésù, ọwọ́ náà yóò gbẹ dànù. Gbogbo ọwọ́ tó lòun ò ní gbòhun ò ní gbà lórí ìrìn àjò ayé yín lónìí ní orúkọ Jésù, ọwọ́ náà yóò gbèrè tìjú. Gbogbo ẹ̀mí tó mọ́nítọ̀ yín láti ibi tá a ti bí yín yẹn, tó ń tẹ̀lé ògo àti ṣeré yín káàkiri lónìí ní orúkọ Jésù, Olúwa yóò bu ìfọ́jú lù ú, torí pé kò ní ráyè lórí ayé yín mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Nínú àdúrà nìyẹn, ẹ jẹ́ sọ fọ́lọ́run. Ẹ rí ojú kan lórí ìràwọ̀ Jésù Kristi o, ojú lórí kó tó lè fẹjọ́ rẹ̀ sọ ọba Ẹrọ́dù, ojú tó mọ́nítọ̀ ògo mi. Ẹrọ́dù wá ní ẹ lọ wá ìràwọ̀ náà wá, ìràwọ̀ tẹ́ ẹ lẹ́rìí yẹn lọ wá wá. Tẹ́ ẹ bá sì tún ti ṣe kí ni, tẹ́ ẹ bá ti wá ẹ wá sọ fún mi. Ẹ bá ti wá sọ fún mi, èmi yóò máa tí wọ́n á ṣe. Ọlọ́run májẹ̀mú, ojú tó lè ní òun ó rí ògo mi láti ògo mi jẹ́, ojú tó mọ́nítọ̀ ògo mi káàkiri, tó mú ìṣẹ̀dá ògo mi tó lóun ó fi da ayé mi láàmú. Ní wákàtí Ọlọ́run májẹ̀mú, ó yá ojú náà tí ó bù fọ́jú, ìfọ́jú rẹ láti ó yá bùlù ní wákàtí wọ́n gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Gbogbo ojú tó mọ́nítọ̀ ògo yín, tó mọ́nítọ̀ ire yín, tó lóun ò ní gbòhun ò ní gbà yẹn, lónìí ní orúkọ Jésù, ojú náà yóò fọ́ dànù. Gbogbo ojú tó lẹ́hùn ò ní gbòhun ò ní gbà lórí ìrìn àjò ayé yín ní orúkọ Jésù, ojú náà yóò bù fọ́jú lù, ìfọ́jú yóò wà nínú ojú náà ní orúkọ Jésù. Ẹ rí ọ̀nà lọ, ẹ ó yin Ọlọ́run. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. A lọ sọ fún Ọlọ́run. Ẹ rí àwọn kan ti kú, wọ́n ti ṣe kíni, wọ́n ti kú dànù nítorí ẹnìkan ṣoṣo, nítorí Jésù Kristi. Nígbà Ẹrọ́dù ò tún mọ̀ bí ó ṣe mọ́ wá ní gbogbo tó bá jẹ́ ọmọ kékeré bá náà yẹ mọ́ pa láti ọmọ ọmọdé ọmọ ọdún kan. Ẹ rí, ta lọ́lọ́run ó mú kúrò lójú ọ̀nà, èyí tẹ́mi ó fi tètè rọ́nà lọ débi ògo mi. Ta lọ́lọ́run fẹ́ parẹ́ kúrò lójú ọ̀nà débi pé wọ́n fi tètè débi ògo mi. Ọlọ́run májẹ̀mú, yá mú kúrò lójú ọ̀nà, ó yá dé tètè ṣe rere. Ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ta lọ́lọ́run fẹ́ mú kúrò lójú ọ̀nà, èyí tẹ́mi ó fi lè débi ìṣeré àti ìṣe lógo mi. Ní wákàtí ní orúkọ Jésù, Olúwa mú kúrò. Bàbá parẹ́ kúrò lójú ọ̀nà fún mi. Ọlọ́run májẹ̀mú, yá parẹ́ ní wákàtí wọ́n yá dé ìrọ́nà lọ. Bàbá màmá mi, ẹ ò rí ọ̀nà lọ. Gbogbo ẹni tọ́lọ́run yóò bá parẹ́, èyí tẹ́yìn yóò fi débi ìṣeré àti ìṣe lógo yín, Ọlọ́run májẹ̀mú yóò mú wọn kúrò lójú ọ̀nà, nítorí pé kí ni, ẹ ò rí ògo yín lò, ẹ ó sì rọ́nà lọ. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run. Ẹ rí àìmọye ọmọ míì tó jẹ́ ọmọ ológo, tó jẹ́ ọmọ tí ó jẹ́ ọmọ ìlérí, èyí tí ó jẹ́ ọmọ májẹ̀mú gan yóò ti wà nínú àwọn ọmọ tí wọ́n ti padà nù yín. Bẹ́ẹ̀ làwa náà ṣe rí, gbogbo wa náà bá a ṣe rí nìyẹn, torí ọmọ ológo tí a jẹ́, inú wọn fi ń dààmú da ìrìn àjò yẹn láàmú. Wọ́n ti rí, àwọn arógo síwájú ológo ti rí, àwọn alógo bògo jẹ́ ti ṣe kí ni wọ́n ti rí. Ọlọ́run májẹ̀mú, Olúwa jẹ́ ayé mi gbà ní ọ̀sán yìí lọ́wọ́ ẹ̀mí èyí tí wọn ò sọ ayé rẹ̀ ṣùgbọ́n tó mọ́nítọ̀ ògo ayé mi, tó pẹ̀rẹ̀ ní arógo bògo jẹ́ arógo síwájú ológo, arógo tògórì. Mọ́mì, àrí ògo tẹ ògórì. Ọlọ́run májẹ̀mú, yá gbàgbà lọ́wọ́ rẹ̀ ní wákàtí wọ́n gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Arógo bògo jẹ́ arógo síwájú ológo, àwọn arógo tògórì, àwọn arógo rí ògo mọ́lẹ̀ nínú ayé yín ní orúkọ Jésù. Ò ní ráyè mọ́. Màmá bàbá, mo ní wọn ò ní ráyè nínú ayé yín mọ́.
gbogbo ẹ̀mí arógo tògorì arógo síwájú ológo arógo bògo jẹ́ nínú ayé yín ní orúkọ Jésù wọ́n gbèrè tìjú ni màmá bàbá mi wọ́n ní wọ́n gbèrè tìjú ni ẹ ó rí ọ̀nà lọ ògo yìí ò ní ṣe dádúró fún ẹnikẹ́ni gbogbo arógo bògo jẹ́ arógo síwájú ológo arógo tògorì arógo fògo pamọ́ arógo dí ògo mọ́lẹ̀ débi pé ológo ọmọ aráre kiri lórílẹ̀ ayé wọ́n sì ti lọ rì mọ́lẹ̀ sínú kòkó ibi lónìí ní orúkọ Jésù gbogbo ibi tí wọ́n lè rí ògo àti ìṣerere yín ọmọ ìmú ọmọràn oníṣẹ́ ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo bí wọ́n lè rí ògo àwọn ìránṣẹ́ ìmọ̀ ní wákàtí ọ̀wọ̀ yá Ọlọ́run má jẹ̀mú yá finá labẹ̀ kọjá ó yá kó gbé ògo yín jáde mọ́mì dáàdì yóò gbé ògo yín lé yín lọ́wọ́ ẹ rí ògo yín lò ẹ gbọ́ ògo yín ọkàn yín yóò sì balẹ̀ ẹ tún fẹ̀mí gùn àti àlàáfíà lò ó bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà yẹn kù mẹ́rin nínú mẹ́rin ìkàrẹ̀ nínú rẹ̀ gbogbo ọmọ ológo tó yẹ kó ṣe kíni kó ṣe rere wọ́n ṣe kíni wọ́n tilẹ̀kùn mọ́ ògo rẹ̀ wá ń ráre nínú ilé ológo ń jìyà níta Ọlọ́run má jẹ̀mú o bó jẹ́ inú ilẹ̀ ní wọ́n bá rí ìṣeré àti ìṣelógo mi mọ́ Ọlọ́run fi iná labẹ̀ kọjá àárọ̀ ọ̀run ó yá fi iná labẹ̀ kọjá èmi ológo rèé olówó ajé kógo mi sáré tètè wá sínú ayé mi ọba májẹ̀mú jẹ́ kí n tètè rógo mi lọ ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ẹ̀yin ológo rèé ń bo lògo yín wà níbo níṣẹ́ rere yín wà Ọlọ́run májẹ̀mú yá kó sáré tètè jáde ní ihò tí wọ́n rì mọ́ kó sáré jáde ní ìpàlápàlà igi tí wọ́n bò mọ́ gbogbo pàlápàlà igi tí wọ́n lọ kàn mọ́ ògo yín ò ní wákàtí wọ́n yá kó gbà á jáde Ọlọ́run májẹ̀mú yá kó fi lé yín lọ́wọ́ gbogbo ìkòkò ibi gbogbo ìkòkò àìláṣeyọrí tí ọ̀tá fi bo ògo yín mọ́lẹ̀ yẹn lónìí ní orúkọ Jésù Olúwa yóò fọ́ dànù mami Ọlọ́run yóò fọ́ dànù bàbá mi Ọlọ́run yóò fọ́ dànù torí ògo yín sáré tètè yóò wá sí ọ̀dọ̀ yín mami dáàdi ẹ ó rí ògo yín lò ọkàn yín yóò sì balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù dáàdi kan ni mò ń wò yìí àtọ́dún tí wọ́n ti wà níbẹ̀ yẹn tí wọ́n fi nírun funfun lórí wọn èyí tí ní nǹkan pàtó ọ̀tá tó ṣe kíni ìwọ̀nba ọmọ tí wọ́n bọ̀ gbà lọ́wọ́ wọn ẹ jẹ́ sọ fún Ọlọ́run gbogbo ẹni tó gbẹ́sẹ̀ lé ọ̀rọ̀ ọmọ mi gbogbo ẹni tó lóun ó gbọ́ fọmọ mi dà mí láàmú àwọn ọmọ tí wọ́n tún gbà lọ́wọ́ wọn tó ti fa wàhálà sínú ayé wọn Ọlọ́run má jẹ̀mú orí bàbá yóò gbọ́dọ̀ dàrú orí màmá yóò gbọ́dọ̀ dàrú ọmọ tí wọ́n gbà lọ́wọ́ wọn yẹn Ọlọ́run má jẹ̀mú wọ́n lọ́lọ́kan bàbá ló ní ti ìjòyè ó yá gba ọmọ wọn lé wọn lọ́wọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí màmá bàbá ọmọ yín wò ní fi ṣèdààmú fún yín lórúkọ Jésù la yóò gbọ́ ọmọ yín jáde gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù gbogbo ọmọ tí wọ́n gbà lọ́wọ́ yín yẹn tí wọ́n sọ di ìdààmú fún yín tí wọ́n wá ṣe ń pín ọ̀nà fún ẹ̀yin àtọmọ wípé ẹ gbọ́dọ̀ fojú kan ara yín irọ́ èṣù ń pa èṣù ó jẹ̀bi lórí ọ̀rọ̀ yìí lórúkọ Jésù Olúwa yóò gbọ́ ọmọ yín lé yín lọ́wọ́ dáàdì mọ́lọ́lọ́run yóò gbọ́ ọmọ yín fún yín mọ́mì mọ́lọ́lọ́run yóò gbọ́ ọmọ yín lé yín lọ́wọ́ nítorí pé ẹ̀ ní ya àgàn gbogbo àwọn ọmọ yín tí ò gbọ́ràn yẹn ní orúkọ Jésù Olúwa yóò rọ̀ wọ́n lọ́kàn olólọ́kan bó lóní ti ìjòyè gbogbo ẹ̀mí agídí àti wàhálà tó wà nínú wọn yẹn lórúkọ Jésù Ọlọ́run yóò tù wọ́n lọ́kàn wọ́n gbọ́rọ̀ sí lẹ́nu bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ sọ fún Ọlọ́run nínú àdúrà méjì tó kù ìkan rèé ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run ẹ̀rọ tó pọ̀ ní ipá àti agbára Olúwa ràn mí lọ́wọ́ ayé ìrànlọ́wọ́ la wà yìí àwọn kan ti ń jumiléètì fún oore ńlá tó lọ́rùn ṣe nínú ìrìnàjò wọn àwọn kan ti ń jumiléètì lórí kíni lóògó tí wọ́n béèrè fún tó sì ṣẹlẹ̀ nínú ayé wọn Ọlọ́run ògo tuntun jẹ́ kó ṣẹlẹ̀ nínú ayé tèmi náà ògo tí ò ṣe dọwọ́ bò ògo tí ò ṣe dọwọ́ bò ọyẹ́ ṣẹlẹ̀ nínú ayé mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ògo tí ò ṣe dọwọ́ bò ògo tuntun Olúwa kó fi lé yín lọ́wọ́ mọ́mì dáàdì Olúwa yóò fi lé yín lọ́wọ́ ẹ gba ògo tuntun ní ọ̀sán yìí bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kan tó kù rè lórí tìyẹn ẹ jẹ́ sọ fún Ọlọ́run má jẹ̀mú Ọlọ́run tí ògo àti ìṣẹ̀dá mi bá bẹ̀rẹ̀ sí gbọ̀ ọ̀tún gbogbo ẹ̀mí tí máa pààyàn rèwerèwe gbogbo ẹ̀mí tí ìjẹyàn orí ògo lò tí máa dèèyàn mọ́lẹ̀ fún ogun ẹ̀sàn tó jẹ́ pé ògo wà dé inú ẹ̀sàn ni ó bá ènìyàn
ìpín yẹn kò gbọdọ̀ jẹ́ tiyín. Ẹ ti jìyà síwájú, ọ̀rọ̀ ló kù fún yín mọ́mì. Dádì mi, mo lọ́rọ̀ ló kù fún yín. Brọ́dà sísọ ọ̀rọ̀ ló kù fún yín. Ògo dé, wàhálà dé, ògo dé, ẹ̀mí pin, ògo dé, àìsàn dé ní orúkọ Jésù. Ọyẹ́ kò láyé mi, ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ògo dé, ẹ̀mí pin, ògo dé, àìsàn dé ní orúkọ Jésù. Mọ́mì dádì, kò ní jẹ́ ìpín yín. Brọ́dà sísọ mo ní kò ní jẹ́ ìpín yín. Ògo tẹ́lẹ̀ tó kí ló fún yín ní orúkọ Jésù. Olúwa kó fi lé yín lọ́wọ́. Ọlọ́run májẹ̀mú yá kó fún yín. Ọkàn yín yóò balẹ̀. Ẹ ó yin Ọlọ́run. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín. Ẹ ó yin Ọlọ́run. Àmín lórúkọ Jésù. A tún lọ nínú àdúrà míì. Sọ́ká tó lọ nínú àdúrà míì. Ẹ̀mí Ọlọ́run ní kí n sọ fún wa pé ní ìjọ́ mẹ́jọ ẹjọ́, ọṣẹ tí kálukú wa ń bá mọ̀ pé a fi ń wẹ̀ yẹn, ẹ jẹ́ ká mú lọ́wọ́. Ẹ jẹ́ ká mú ọṣẹ tí a fi ń wẹ̀, ẹ jẹ́ ká mú